ẹ kú iṣẹ́ lẹ́ẹ̀kan sí àtúnkì gbogbo ẹ̀yin ìyá wa ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èmi náà ni ọmọ yín, gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, àbúrò wa, gbogbo ẹ̀yin ìyá níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa, mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Èmi náà ni bàbá confam JP tó jẹ́ pé òdu ni tí kì í ṣe àìmọ̀ fún olóko. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, orúkọ tí ẹ̀dá bá jẹ́ òun ni ó dáa kí ẹ̀dá máa pariwo pé òun jẹ́ o. Ohun kan tí mo máa ń jẹ́ kó yé gbogbo èèyàn náà ni wípé orúkọ tí mo jẹ́ òun ni mò ń sọ síta. Nítorí pé kí ọmọ lè dáràn, òun ni a ṣe ń sọ lórúkọ. Bàbá confam JP lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Èmi kì í sì ń ṣe ọ̀daràn, ṣùgbọ́n ohun tí mo jẹ́ òun gangan òun ni mò ń sọ síta. Mo tún ti wá ní èní, mo kí gbogbo yín pé ẹ kú ọdún tuntun. Gbogbo ojú tó ń wò mí pátápátá, ẹ ò ní ṣòfò ojú, ẹ ò ní ṣòfò ẹ̀mí, ẹ sì ní ṣòfò àgọ́ ara yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún tá a wà yìí, ayọ̀ náà la máa fi parí rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àwọn product wa òun ni mo tún mú wá fún yín o nínú ọdún yìí. Àwọn product wa ọ̀pọ̀lọpọ̀ ló pè mí nínú ọdún tó kọjá yẹn, a ní rẹ́kọ̀dù tó pọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ òyì. Lórí ọmọ ní òyì ojú máa ń ṣe àwọn. Mo fẹ́ sọ fún ẹ, àwọn tó dẹ̀ ọ̀dà ẹ̀ lọ́dún tó kọjá, a lot of testimony wọn la gbọ́. A ní ọṣẹ òyì tó dájú, a ní egbògi òyì. O máa rí pé òyì ń kó ẹ, òyì máa ń kó ẹ. O máa rí pé o máa ń tètè rí òyì. Òyì ń pààyàn náà o. Pé mo rí ẹni tí òyì pa sínú omi níbi tó ti ń fún ẹja. Àwọn ẹja àrọ̀ yẹn ló máa ń sìn. Òyì kọ̀ mu nínú ibẹ̀ ni, òyì kọ̀ mu. Bóyì ṣe mu báyìí, ó kọ̀ ṣubú sínú omi yẹn, kò dẹ̀ sẹ́ni tó mọ̀ bó ṣe kú nìyẹn. Òyì náà ń pa èèyàn. Anything tó bá ti lè jẹ́ nǹkan tó jẹ́ àìlera èèyàn, ó dáa kéèyàn tètè máa mójútó. A ní oògùn òyì tó dájú, òyì ojú ni, òyì ara, òyì orí, gbogbo ẹ̀ la ní tó dájú. A ní ọlọ́ṣẹ, a ní oníríǹgì ẹ̀ tó lè fi sọ́wọ́, tó jẹ́ pé a ní àsèjẹ, a ní oníríǹgì, alọ́lọ́ṣẹ, a ní àsèjẹ, a tún ní egbògi ẹ̀. Kó ọ̀dà tiẹ̀, just message me lórí workshop 08022040950 08022040950 from anywhere tó bá wà. Òun ni kó ti order wa, kó ti order through workshop. Sórí DHL làwa bá da okòwò pọ̀. DHL ó máa make sure wípé ọjà tó order lọ́wọ́ wa yẹn ní anywhere a part of the country, outside, ó máa gbé ọjà yẹn dé iwájú gate yẹn báyìí. Kó order egbògi òyì. Ìkejì tí mo tún fẹ́ sọ nínú fọ́nrán yìí ni wípé ó rí wípé menstruation ẹ kò ṣiṣẹ́ mọ́. Ọdún kìíní ó retí ẹ̀ ò rí, ọdún kejì ó retí menstruation ẹ ò rí. Obìnrin mò ń bá sọ̀rọ̀, ọdún kẹta ó tún retí ẹ̀ ò rí. Tètè pè mí, mẹ́sẹ̀gì mi, oògùn ẹ̀ wà, egbògi ẹ̀ tó dájú. Ìwọ tó rí pé àkókò tí menstruation ẹ stop kò ń ṣe ìgbà tó jẹ́ kó stop, or irregular menstruation, tètè order àwọn egbògi wa. Ó ń ṣiṣẹ́, ó máa tún gbogbo ẹ̀ dáadáa, wàá dẹ̀ kó máa flow padà. Bó o bá jẹ́ ẹni tí kò tí ì bímọ tó ń wá ọmọ, tí menstruation ẹ ò bá flow, number one nu ọ̀tá ẹnìyẹn tí kò jẹ́ kó rí ọmọ bí o. So you can call me, you can message me through workshop 08022040950. A dẹ̀ ní number 3 tí mo tún máa sọ, a ní pregnancy powder tó ń tètè facilitate pé kí obìnrin kó lóyún. Ó ṣú ọ̀gàn fún mi
gbogbo tí mò ń sọ ohun tí mo mọ̀ ni, ohun tí orí rán mi ohun lèmi ń ṣe, ohun orí wá rán mi yẹn ó rán mi pé kí n lè fi ṣàǹfààní fún ìwọ tó ń gbọ́ mi ni ọmọ ẹ̀dá. Dódú ẹ̀ kì í ṣe na lie, dódú ẹ̀ kì í ṣe na fake. Àwọn tí wọ́n bá wa dòkòwò pọ̀ nínú àwọn ọdún tó kọjá, I am telling you, àwa kì í ṣe ọ̀tá wọn, ọ̀rẹ́ wọn la jẹ́. Wọ́n dẹ̀ ń dúpẹ́ dè ní ilé ni. Ẹni tí kò dúpẹ́ làwọn tí kò gbàgbọ́ nínú ẹ̀. Tó o bá ti gbàgbọ́, mo fi Ọlọ́run búra ẹ̀ nínú product mi yìí, kò sówó tó send tá fi ṣiṣẹ́ fún ẹ tí ò ní padà rí ipa owó tó send àti iṣẹ́ tó lò. So then we have pregnancy powder. Orí wípé o ò tètè lóyún, oyún ń jábọ́ lára ẹ. O máa ń tètè ní miscarriage, oyún ń jábọ́ lára ẹ. All you need to do, you give me a message through WhatsApp 080-2204-0950. Gbogbo ẹ̀ egbògi ẹ̀ wà. Ọfà wà lára ẹ̀. Ọfà wà ní surface àbí nínú ara. A ní egbògi ọfà ara, a dẹ̀ tún ní egbògi ọfà inú ara. You get me? Gbogbo ẹ̀ ló wà. Alọ́ṣẹ tọlọ́ṣẹ wà, tẹ̀lé tó ní egbògi ẹ̀ wà tó lè máa lò. Gbogbo ẹ̀ ló wà. Tètè ọ́dà tiẹ̀. O mọ ohun tí wọ́n ń pè ní ọfà. Ọfà kì í ṣe ohun kékeré. Àwọn àgbàlagbà ni wọ́n ń ta èèyàn lọ́fà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, kó ọ́dà tiẹ̀, ojú òní tiẹ̀. Ṣé o jẹ́ kí wọ́n sọ yìí? O léèyàn tó máa ń mọtí, o léèyàn tí ó mu ọtí, o dẹ̀ fẹ́ gba ọtí lẹ́nu ẹ̀. O ní èèyàn tó mu idó, o fẹ́ gba idó lẹ́nu ẹ̀. Just message me. Sọ pẹ́pẹ́pẹ́pẹ́ nǹkan báyìí ló fẹ́. Tèmi ni pé kèmi sọ iye owó tèmi máa gbà lọ́wọ́ ẹ̀. Tó o bá ti lè san owó tó mi máa gbà lọ́wọ́ ẹ̀, ìwọ má wọrí. Ohun tó béèrè fún ó di ṣíṣe. Egbògi gbogbo níṣe nìyí, èyí ń ṣiṣẹ́. Egbògi yìí bad, gbogbo níṣe ni. Tó bá ti lè lò gbogbo níṣe, everything tó wà lára egbògi gbogbo níṣe ni. Ó ṣiṣẹ́ gan. Ọ̀dà egbògi yìí gbogbo níṣe ni. Tó o bá ti rí ògì láti fi lò, ìwọ lọ gẹ́ẹ̀tì custard lẹ́niwìẹ̀ tó bá wà. Kò fi custard kó po custard kó bu kíní sínú custard kó mú. Tó o bá tún rí custard, o lè bu sọ́wọ́ kó dà sẹ́nu báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kó wá lo warm water láti fi lò. Ó ṣiṣẹ́. Egbògi gbogbo níṣe ni. Gbogbo níṣe ló ń ṣe. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ọ̀dà tiẹ̀ kíákíá. The last product tí mo máa sọ níbí báyìí, òun ni tó bá rí pé orí máa ń fọ́ ẹ, pàápàá kó wá rí pé orí yẹn ti di àrùn fún ẹ. Ìwọ tó rí bá ń fọ́, iṣẹ́ wa pè wá, a máa ṣiṣẹ́ fún ẹ. Ó dẹ̀ ní gbúròó orí fífọ́ mọ́ láyé àti láéláé. The last one tí mo máa sọ nínú fọ́nrán yìí ni wípé tó o bá ní stroke, a ní egbògi tó ń ṣiṣẹ́ fún stroke tó dẹ̀ dájú dáadáa, tó dẹ̀ pé ó máa heal stroke yẹn tó bá farabalẹ̀ láti jẹ́ ká treat ẹ̀. Ẹ ṣé gan ni. God bless you. All you need to do, you should message me on the workshop. 080-2204-0950. Ẹ ṣé gan ni. Atukìyín lẹ́ẹ̀kan sí wípé ẹ̀yin tẹ́ rí yìí, ẹ̀yin làwa máa rí o. Àwa dẹ̀kẹ̀rí lẹ máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè. A kí yín pé ẹ kú ọdún tuntun. Ojú tó ti ríra yìí nínú ọdún yìí ní January yìí, ojú yìí náà àtúndọ̀ máa fi ríra wa nígbà tá a bá parí ọdún yìí láyọ̀ àti àlàáfíà. God bless you.